Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Mi ò tí sanwó yẹn, owó tó sàn àyíké. Òtútù ń bẹ iye ọkọ̀. Ọ̀gá ló ń pínyẹ́, ọlọ́run ló ń pọ́nlúwà àríkà àrẹ́mọ́kí. Mi ò tí gbèsè ìdílé. Ọmọ akọ́ládé wo kí ẹ o kí ẹ káyọ̀dé ọ̀gá oníbodè. Ọmọ akọ́ládé wo kí ẹ káyọ̀dé. Ìyọ̀ bàbá mi ní ìlànà kí ẹ káyọ̀dé. Oya takoni mi ilane ayọ̀dé Christine ọkọ̀ tó ìkọlọ́dé ìyálàjẹ́ Oòduà ayọ̀dé ọmọ bẹ́ni Prince ọmọ bẹ́ni ọkọ̀ tó ìyálàjẹ́ Oòduà ayọ̀dé. Distinguished member, where my young club, I want to go roller hard, you want to go roller hard, you are going to be
ọmọdé dání àkàrà níbi ìjẹ àwọn eléyìí yàtọ̀ lẹ́yìn ọba dé bá àdàlù ilé ńláńlá. mo bá bọ́ sórí títì tó ọkọ̀ jẹ́gẹ́rẹ́ kí ìtìríọ̀ pàápàá ìkọ̀tù abárànjẹ ẹ́sítẹ́ẹ̀tì rẹpẹtẹ àwọn ọmọdé sẹ́yìn náà kó owó kan ọ̀gbẹ́ níbí. àwọn àgbà àtijọ́ wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. Opportunity olówó ẹ̀yà náà ń lò pátá fún àyìnbó wá sí rí tó bá lọ́pọ̀ opportunity láti owó kékeré etí inú. èèyàn tó fẹ́ ṣẹ́ṣe fẹ́ẹ̀ bá lè fẹ́ fún ní 2 million kó fi lọ ṣiṣẹ́ alo ti pọ̀ jù ọdún ẹ̀kúta jí ẹ̀ wá olúwayé òkè ní ìlú jì iṣẹ́ tó kù ó máa ṣe ọ̀lẹ́ aláìfẹ́ kan ṣe o bẹ́ẹ̀ bá pé bẹ́ẹ̀ bá rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ èlò ló máa tó ẹ̀ ṣiṣẹ́ ó lè bẹ̀rẹ̀ 20 million aláìmọ̀ ṣe nínú wọn bọ́bọ́ láwọn èèyàn lẹ́ni tẹ́bá ní kó mi fẹ́ ìdí ẹ̀ lùtú òmùpá ló mú ọdún olúwa ní òní ìlú jì ló máa dárúkọ gbogbo lówó tó lówó lọ́wọ́ nítẹ̀lé díẹ̀ lórí sọ́ọ̀wọ́ àwọn obìnrin àsìkò tí gbogbo wọn ní láyé bẹ́ẹ̀ bá bí wọ́n àwọn ilé pọ́pọ́ aláwọ̀ èrò náà fi bẹ̀rẹ̀ owó ṣiṣẹ́ owó tí ó tó kan àwọn ẹgbẹ́ wọn fi ìdáṣọ wọ́n fi dúró bàtà wọ́n fi ṣe ẹ̀kọ́ òun náà lọ sórí rẹ̀ ẹ̀kọ́ lẹ́lẹ́ jẹ́ ẹ̀mí apábí ọmọ wájú ọkọ ìyọ̀tọ̀ wà ní bádùn nínú kó kú ìyọ̀tọ̀ wà tí wọ́n bá ń sọ bábá wí láti mọ́lẹ̀ kó kú olúwayé òní ìbújì ọ̀rọ̀ kú orí ọmọ yàtọ̀ ẹ̀ẹ́dọ́gba bọ́lábọ́lá èlò lórí lọ́wọ́ tọ́lọ́wọ́ bá fà á àdúrà sí àdúrà sí ìdúró lórí ńlá. oríire ìrìnà sí gbogbo wa bá a bá ti gbà olúwayé òní ìbújì láti ṣóríire wàsíwájú ní mo fi dàgbẹ́ lọ́ba K1 Farms and Food ayélujára kú alábàtí congratulations lóríire. bàbá màlúù bàbá ewúrẹ́ bàbá yá ìlà olúmọdé gbogbo olúmọ ẹlẹ́dìí àlẹ́ gbogbo ẹkú ìdílé èkó tẹ̀lé mo ti dé sí ní ìbáwò àwọn ọmọ kú. nínú ìwúga gbọ́nágbọ́ná orí ẹ̀mí wọ́n kí ẹ̀ nínú ìwúga gbọ́nágbọ́ná.
TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.